Aláròyé máa wí o. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ, Tinubu yóò ní ká máa sanwó orí atẹ́gùn tí à ń mí. Adébáyọ̀. Láìpẹ́ yìí ni ìjọba àpapọ̀ lábẹ́ ìṣàkóso ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé òfin tuntun kan kalẹ̀ nínú èyí tí wọ́n ti kéde gbígba ìdá 15 owó orí gbogbo epo rọ̀bì tí wọ́n bá ti ń gbé wọ orílẹ̀-èdè yìí láti òkè òkun. Látìgbà tí ìkéde yìí ti wáyé, iná làwọn èèyàn kan ti ń sọ̀rọ̀ tí wọ́n sì ń bẹnu àtẹ́lu ìgbésẹ̀ ọ̀hún, èyí tí wọ́n júwe bí ohun tí yóò túbọ̀ tún dínkù ẹrù ìṣòro táwọn ọmọ Nàìjíríà ń rù lọ́wọ́lọ́wọ́. Lára àwọn èèyàn tó sọ̀rọ̀ tako ọ̀rọ̀ sísan owó orí epo rọ̀bì yìí ni olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ti Social Democratic Party SDP lásìkò ètò ìdìbò gbogbogbò ti ọdún 2023, ìyẹn amòfin Adéwọlé Adébáyọ̀. Àgbà òṣèlú ọ̀hún tó sọ̀rọ̀ láìpẹ́ yìí ni kò sí àní-àní wípé ìnira ńlá náà ni ìgbésẹ̀ yìí yóò tún mú bá àwọn ará ìlú pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n ti ń kojú látẹ̀yìnwá. Ó ní Tinubu gan ló yẹ káwọn èèyàn máa pè ní àgbowó òde pẹ̀lú ọ̀kan òjọ̀kan owó orí tó gbé wọnú ìṣèjọba rẹ̀. Adébáyọ̀ ní kété tí Tinubu ti gba ẹ̀kú idà ìṣèjọba Nàìjíríà, iná ló ti fi ẹni tó jẹ́ hàn nítorí ọ̀rọ̀ owó orí gbígbà yìí ló gbé kárí ju ìgbé ayé ìrọ̀rùn àwọn ará ìlú lọ nínú gbogbo ètò rẹ̀. Ó ní láti fi hàn dájú wípé ọ̀gá pàtàkì ni ààrẹ Tinubu jẹ́ nínú iṣẹ́ àgbowó òde. Kò sí nǹkan tí kì í gbé owó orí lé lórí títí tó fi kan afẹ́fẹ́ gáàsì àmì sínú táwọn ènìyàn ń lò. Ó ní káwọn ọmọ Nàìjíríà yá máa múra sílẹ̀ nítorí pé kò ní pẹ́, bẹ́ẹ̀ ni kò ní jìnnà rárá tí yóò fi máa béèrè owó orí afẹ́fẹ́ tí wọ́n mí sínú mí sóde, nítorí àkókò díẹ̀ ló kù tí òun fún un tí yóò tún fi kéde rẹ̀. Ọkùnrin náà ní gbogbo ìgbésẹ̀ tí ààrẹ Tinubu gbé ló ṣàjòjì sí òun pátápátá, àti pé kì í ṣe ọ̀rọ̀ àsọdùn rárá wípé ọkùnrin náà ti pa ìwàdà ipò tó wà ti sọ di ẹ̀dá ọ̀tọ̀ sí ohun tí àwọn ènìyàn mọ̀ ọmọ tẹ́lẹ̀. Ó ní níbi tí ọ̀rọ̀ náà yóò léde káwọn ènìyàn máa wò bọ̀, ilékílé tí wọ́n bá ti bí ìbejì tàbí ìbẹ́ta náà yóò bẹ̀rẹ̀ sí ni máa san owó orí láìpẹ́, àyàfi tí ìjọba Tinubu kò bá gbọ́ nípa rẹ̀ lókù. Ní ti ọ̀rọ̀ owó orí epo bẹntiróòlù eléyìí tí ìjọba tún ṣẹ̀ṣẹ̀ kéde rẹ̀ yìí, ó ní ohun tó hàn gbangba ni wípé àwọn ọmọ Nàìjíríà tó bá ra epo náà ni yóò kúkú san, kì í ṣe àwọn alágbàtà epo. Olúṣèyẹ Iyèadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.